Èègbọn apá kejì. Ìgbà míì tí Elédùmarè bá fi nǹkan lani kọjá, a máa kọjá agbára ènìyàn. Èègbọn ni sinimá tí ó ń jà ròhìnròhìn lọ́wọ́. Tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá Èègbọn yìí, ẹ rí i dájú pé ẹ subscribe sórí channel yìí, kí ẹ like fídíò wa tí ẹ̀ ń wò yìí, kí ẹ sì sọ ẹ̀kọ́ tí ẹ rí kọ́ àti òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù sínú comment section. Ìgbàkígbà tí apá kejì bá jáde, a ó jẹ́ kí ẹ mọ̀. Èègbọn tí àwọn òyìnbó máa ń pè ní parasite ló mú arábìnrin yìí ní ẹ̀gbẹ́ ojú kan. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ní ilẹ̀ adúláwọ̀ tí a wà yìí, tí ènìyàn kan bá ti yàtọ̀ sí àwọn ẹgbẹ́ rẹ̀, ṣe ni wọ́n á máa fi ìyà jẹ ẹ́. Elédùmarè ò ní jẹ́ kí a rí ìṣòro tí ó kọjá agbára wa o. Èègbọn part 2 náà ni ó ń bọ̀ lọ́nà, ẹ máa tẹ̀lé wa ká lọ o. Kí ló wá padà ṣe arábìnrin ọ̀hún? Ẹ subscribe sórí channel wa kí a bá lè gbá yín láago nígbà tí apá kejì múfì Èègbọn yìí bá jáde o. Ẹ ṣé, ó dàbọ̀.